Aláròyé máa wí o. Wọ́n fẹ́ yọ olórí àwọn aṣòfin Ondo nípò, èyí lẹ̀sùn tí wọ́n fi kàn án. Olórin nìkan ló kù tó lè kó olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, ìyẹn Honorébù Ọlámídé Ọládìjí yọ nínú ogun ńlá kan tó dìde sí i láti ọwọ́ àwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti yí àga mọ́ nídìí. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí, nínú àwọn aṣòfin mẹ́rìndínlọ́gbọ̀n tí wọ́n wà nílé ìgbìmọ̀ ọ̀hún, 21 lára wọn ni wọ́n ti kọwọ́ bọ̀wé ìyọnípò rẹ̀, tí àwọn alátakò rẹ̀ yìí sì ti ń kìlọ̀ fún un pé ṣe làwọn fún un láàyè kó tètè lọ́ọ́ fọwọ́ ara rẹ̀ kọ̀wé kó fipò náà sílẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ yíyọ làwọn yóò kúkú wá yọ ọ́ nípò lórí ilé tó ti ń ṣe láti ìgbà tí sáà kejì gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ondo, olóògbé Rotimi Akeredolu ti bẹ̀rẹ̀. Láti bí oṣù díẹ̀ sẹ́yìn lọ̀rọ̀ yìí ti ń jà ròhìnròhìn láàrin wọn kí gbogbo rẹ̀ ó tó wá fọ́jú pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pẹ̀lú àìgbọ́ra-ẹni-yé tó bẹ́ sílẹ̀ láàrin Honorébù Ọládìjí àtàwọn aṣòfin ẹgbẹ́ rẹ̀. Ẹ̀sùn tí wọ́n sì fi kan ọkùnrin tó ń ṣojú àwọn èèyàn ìjọba ìbílẹ̀ ìlà-oòrùn Oǹdó ọ̀hún ní ṣíṣe owó kan tó jẹ́ tilé-ìgbìmọ̀ ọ̀hún báṣubàṣu. Wọ́n ní owó tí iye rẹ̀ ń lọ bíi mílíọ̀nù 44 náírà ọ̀hún wá láti ọ̀dọ̀ àjọ tó ń rí sọ́rọ̀ àwọn agbègbè tí wọ́n ti ń wa epo nípínlẹ̀ Ondo, Ondo State Oil Producing Areas Development Commission (OSOPADEC), èyí tí wọ́n yọ̀ǹda fún ìdàgbàsókè ilé-ìgbìmọ̀ náà, bó tilẹ̀ jẹ́ wípé Ọládìjí ti pariwo síta tó ní irọ́ ni wọ́n fi ẹ̀sùn náà pamọ́ òun. Síbẹ̀, àwọn aṣòfin tínú ń bí yìí kò dáhùn. Wọ́n ní ohun táwọn ṣáà ń fẹ́ ni kó kúrò nípò aṣòfin tó wà. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìyọnípò yìí, alága ìgbìmọ̀ tó ń rí sí bí ètò ìbáraẹnisọ̀rọ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀hún ṣe ń lọ, Ọ̀nàrẹ́bù Ọlátúnjí Fábíyì, ní omi tí kì í ṣàn kó tún bojú wẹ̀yìn làwọn fẹ́ fi ọ̀rọ̀ yíyọ nípò olórí àwọn ṣe, nítorí ìpinnu tí àwọn ti ṣe ni kò sì sóhun tí yóò yí padà rárá. Fábíyì ní àwọn ti parí ìgbésẹ̀ lórí bí àwọn yóò ṣe yọ Ọlámídé bí ẹni yọ jìgá lópin ọ̀sẹ̀ yìí, níwọ̀n ìgbà táwọn ọmọ ilé 21 ti lè buwọ́lu ìwé ìyọnípò rẹ̀. Ó ní ọjọ́ pẹ́ tí àwọn ti fẹ́ yọ ọ́, ṣùgbọ́n tó jẹ́ wípé gómìnà Lucky Ayédàtiwa ló ń bẹ àwọn, léyìí tó fi ọ̀rọ̀ ìyọnípò rẹ̀ falẹ̀ díẹ̀ lórí èyí tí wọ́n ń ṣe lọ́wọ́. Fábíyì ní àwọn ti lọ bá gómìnà láti ṣàlàyé ẹ̀ṣẹ̀ tí olórí ilé ṣe fún un, tí àwọn sì ti bẹ̀ ẹ́ pé kó yọwọ́ kúrò nínú ọ̀rọ̀ náà nítorí kò sóhun tó lè fi yí àwọn lọ́kàn padà lórí rẹ̀ mọ́. Ó ní kò sẹ́ni tó ń lo àwọn ìwà àjẹbánu Ọlámídé ló sún àwọn kan ògiri tí àwọn fi kàn ọ́ gẹ́gẹ́ bí adarí àwọn. Ó fi kún un wípé Ọlámídé àtàwọn èèyàn rẹ̀ kan ni wọ́n dá jókòó láti ṣètò ìnáwó tó wá láti iléeṣẹ́ OSOPADEC yìí láàrin ara wọn. Aṣòfin yìí ní kì í ṣe wípé wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan, ṣe ni wọ́n tún gbé àbájáde kan síta lórúkọ gbogbo àwọn aṣòfin pátá láìmọ ìgbà tí wọ́n pinnu rẹ̀. Wọ́n júwe ìgbésẹ̀ náà bí ìwà ọ̀daràn paraku nítorí òwe àwọn Yorùbá ló ní a kì í fa orí lẹ́yìn olórí. Agbẹnusọ ilé ọ̀hún ní ìṣẹ̀lẹ̀ yìí ti kọjá káwọn èèyàn kàn ṣẹ̀ṣẹ̀ kó ara wọn jọ láti máa wá bẹ̀bẹ̀. Ó ní àwọn ti ṣetán láti ka ẹnikẹ́ni tó bá ń gbìyànjú láti bá olórí àwọn bẹ̀bẹ̀ sí ọ̀kan nínú àwọn arúfin tó ń yọ ìpínlẹ̀ Ondo lẹ́nu. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.